system wọn tẹ́ máa ń lò method wọn tẹ́ máa ń lò òun díẹ̀ lásán bẹ́ẹ̀ yìí. ترسيخ العقيدة الإسلامية الصحيحة. àti tafsiri ni o àti khutuba ni o wọ́n máa jẹ́ kí àti wá sí òde kọ̀ọ̀kan tí wọ́n lọ torí wọ́n yẹ sáà lóde yanturu báwa ti ń lọ yanturu yìí wọ́n máa jẹ́ kí ìbẹ̀rù ọlọ́run ó máa tó lọ́kàn àwọn èèyàn ní wọ́n wá sí wọn kọ́ rẹ́rìn lọlé bọ́ọ̀ bá sunkún lọlé ó sì dédé kodò lọlé pé ṣé mà lélẹ́yìí sànàbí tún sọ̀kalẹ̀ ni sálùkùránì náà ní sílárúbáwá náà ní èèyàn dúdú èèyàn ní lọ́wọ́ àti wọn kọ́ gbà para lọlé èèyàn gbé bẹ́ẹ̀. ìyá ìwà al-mursalin wa alihim wa sahbihim alillah. اللهم اجعلها هدية واصلة gbogbo tá a ṣe yìí sílẹ̀bùn ورحمة نازلة ṣé nìkan tí ó máa rọ̀ bí òjò إلى أرواح الأنبياء والمرسلين fún ẹ̀mí gbogbo àwọn ànábì Ọlọ́run إلى àtàwọn أرواح òṣìṣẹ́ ساداتنا وقاداتنا àwọn aṣáájú المخلصين wa àwọn àfáà wa tán ṣe dáadáa níbi ẹ̀sìn Ọlọ́run وشيوخنا الأخيار àwọn ẹni ẹ̀sà والدعاة الأبرار àtàwọn tó gbègbè sẹ́sì tán ṣe dáadáa منهم فضيلة الشيخ المحتفل له اليوم bàbá wa tá à ń ṣayẹyẹ fún wọn lénìí مولانا الشيخ مصطفى زغلول bàbá Mustapha Zaglul الذي اختاره رب العالمين دائيا Ọlọ́run ló sàwọn lẹ́sà bí ká máa pèpè sẹ́sìn وهاديا مهديا ká máa táwọn èèyàn sọ́nà káwọn náà ó sì má sọnù عالما معلما onímọ̀ ni wọ́n tán fi mọ̀ ọ́n máa yé مربيا إلى الله تعالى olùtọ́ni ni wọ́n tí wọ́n sì fi tọ́lọ́hun tọ́yàn قلوب المحسنين wọ́n tọ́ ẹ̀mí gbogbo àwọn ẹni rí قلوب المسلمين gbogbo àwọn mùsùlùmí tó gbà fọlọ́hun صغارا كبارا àtọmọdé àtàgbà ó jàǹfààní mímọ́ اللهم اغفر له وارحمه Ọlọ́run bá wa بالزيادة kẹ́ wọn sí i bá يا wa أرحم ṣàánú wọn sí الراحمين i. يا رب العالمين. ọba láàánú ni wọ́n lọ́hùn. نقرأ سورة الفاتحة ẹ̀já sí fati alápapọ̀ وفاتحة البقرة إلى مفلحين ìbẹ̀rẹ̀ fati ẹ̀ gbàkọ́ra náà ká tó ké débi muflihuna هدية إلى والدي Ọlọ́run máa fi sẹ̀bùn fáwọn وإلى tó bí جميع wọn مشايخي àtàwọn àfa àti wọn náà مولانا الشيخ العلوري baba alátọ̀dọ̀ Sheikh Adam Abdullahi Ìlọrí وجميع من له حق بذلك. àti gbogbo àwọn tó lẹ́tọ̀ọ́ بسم tábìlì àwọn الله bàbá wọn. الرحمن الرحيم الحمد لله رب رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. كفاني شرفا وتعظيما وكرما أن دعيت إلى هذا المقام الكريم bá ti pè wá wá bílẹ̀ ní fún bàbá wa àlùfáà ńlá yìí ńlá ló ألقي jẹ́ كلمة أو كلمتين káwa sọ gbólóhùn kan sí méjì ليس بكثرة معرفتي وعلمي kì í ṣe pé máa ló pọ̀ tó bẹ́ẹ̀ وإنما ذلك تعظيما للمركز wọ́n fi gbá pẹ́lẹ́ fún markazi ni وتكريما لفضيلة مدير المركز wọ́n fi gbé iyì fún bàbá mudiru markazi ni وتكريما كذلك لنقابة المركزيين wọ́n fi pọ́n gbogbo ọmọ markazi tó ti jáde wọ́n fi pọ́n wọn lé ni الذي كنت منهم وفيهم وبهم nínú wọn ni bàbá wa àfáà ńlá wa àti gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí náà وأن خلفاء الشيخ مصطفى زغلول كانوا أخيارا وأبرارا gbogbo àwọn tí wọ́n rólé fún bàbá Sheikh Mustapha Zuglul ẹni rí ni wọ́n bẹ́ẹ̀ tó bí wọn náà ti jẹ́ ni rí. يحيون ما أحياء والدهم ní tí bàbá wọn ń yè àwọn ò pa àwọn náà tún yè sí wọn bomi sí ni. ويبقون ما أبقى والدهم ní tí bàbá wọn fi ilẹ̀ yìí pé kínní yóò ní parẹ́ àwọn náà ò jó parẹ́. على المحبة والإخاء الإسلامي. gbogbo ibi tí bàbá náà pín ìfẹ́ kárí sí gbogbo bẹ̀ náà làwọn náà fìfẹ́ sí wọn ò yàn wọ́n lọ́ta. أشكركم وأثني عليكم بلسان مدير المركز جزاكم bàbá ní الله tẹ́sẹ̀ yìí kún wa lójú خير adúpẹ́ الجزاء. àfàwọn mùdírù dúpẹ́ fún yín Ọlọ́run san yín lẹ́san rẹ̀. وأدام الله حياة الحاضرين والحاضرات gbogbo wa tá a wà ń bí lọ́kùnrin àtobìnrin Ọlọ́run nípa wa ní ìsìn ẹ̀mí wọ́gùn dáadáa. القائمين بحقائق وواجبات هذا المنبع العظيم العلمي. lájọ́ tí baba Zuglul ti lọ àwọn tí wọ́n mójútó tí wọ́n jó parẹ́ ọlọ́mọsàbà san wọ́n lẹ́san olóore. من خليفتنا من شيخنا مدير látọ̀dọ̀ baba mudiru Sheikh ayé Ridwan. baba Ridwan
وشيخنا الخليفة àti bàbá wa khalifa Sheikh Ishaq وجميع السادة àti gbogbo àwọn aṣáájú tí wọ́n mójútó ààyè yìí رؤساء الأقسام الثانوية والإعدادية gbogbo àwọn olórí tí wọ́n ti kẹ́kọ̀ọ́ láàyè tó ga àtàwọn tí wọ́n wà ń sàlẹ̀ táwọn náà وجميع wọ̀ òkè المدرسين والمدرسات gbogbo àwọn tí ń kọ́ni lẹ́kọ̀ọ́ láàyè yìí náà a dúpẹ́ fún yín أقسام اللغة العربية وأقسام اللغة الإنجليزية àtàwọn tí ń kọ́ni lárúbáwá ni àtàwọn ilé ìbò akí gbogbo wọn والجماعة بأجمعهم. gbogbo jama láàyè yìí náà lákì ayọ̀ nìkan lẹ̀ o سبحان من أبرز الكون وجودا ọba tó ní ká yóò máa bẹ adúpẹ́ fún وجعل فيه كواكب نجوما وأقمارا وشموسا ó ṣe àwọn ìràwọ̀ ó ní kí wọ́n máa tàn mọ́lẹ̀ fáyé kó má sókun أرسل الجبال رواسي سامخات وأنشأ البحار والأقمار ọlọ́run ọba yìí ló ṣe gbogbo àwọn òkè ó ní kó múlẹ̀ dúró kí lè o mọ́ mì kí lè o sì máa rì mọ́ wa lẹ́sẹ̀ وأبدع في خلقه ألوانا gbogbo àwọn ẹ̀dá ó dá wa ní oríṣiríṣi àwọ̀ àjọra wa منها الأبيض والأحمر والأسود èèyàn funfun bẹ́ẹ̀ èèyàn dúdú bẹ́ẹ̀ متشابها وغير متشابه pupa bẹ́ẹ̀ àwọn tó jọra wọn wà دالة كلها على عظيم قدرته وبديع حكمته agbára ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ ọ̀sẹ́ni tó ṣe é bẹ́ẹ̀ وله ṣáájú سبحانه ملك السماوات والأرض ọlá sánmà àti ilẹ̀ ọlọ́run ló ní يختار من خلقه ما يشاء لما يشاء ẹni tó bá fẹ́ yóò sá lẹ́sà yóò sì ní ọmọ ṣe tó بعزته bá wù وكرمه وجلاله títóbi ọlọ́run ló fi ṣe bẹ́ẹ̀ àtọ̀rẹ́ ويصطفي ta من عباده رجالا يجعلهم مفاتيح الخير ọlọ́run yá àwọn kan pé kí dáadáa ó máa tọwọ́ wọn sẹ̀ ومغاليق الشر kábúrú ó sì máa tì kábúrú ó máa kú يحملون لواء العلم ويقودون الناس إلى سبيل الرشاد àsíá mímọ́ ọwọ́ wọn ni ó gbé sí àwọn náà ni wọ́n sì máa tó ayé sọ́nà منهم مولانا الشيخ مصطفى زغلول السنوسي nínú àwọn tá a wí àwọn èèyàn ńlá wọ̀nyí ni baba Zuglulu wà الذي جعله الله وجعل له صفات العالم والآمل والمربي ọlọ́run ọba ṣe wọ́n lóní mímọ́ ó ṣe wọ́n lẹ́ni atọ́ni ó sì ṣe wọ́n ní ẹni tí tọ́ni والداعية sọ́nà والخطيب والمؤلف والمؤسس baba máa wá sí ṣe baba máa kútúbà sí wọ́n máa tíra sí وهب حياته الدعوة الله تعالى وخدمة اللغة العربية والعلوم الإسلامية gbogbo gbèsè ayé wọn dáwà ni wọ́n fi ṣe wọn ò fi sí nǹkan míì ju متأثرا ìgbàlódé lọ. بشيخ الإمام آدم عبد الله الإلوري tabanita ni wọ́n jọ Sheikh Adamu ni wọ́n jọ ومقتفيا أثره في التعليم والتربية والدعوة orípa Sheikh Adamu náà tẹ̀lé bí Sheikh Adamu ti ṣe làwọn náà ṣe جامعا بين العلم النظري والتطبيق العملي káka nínú tíra baba Zuglulu ṣe bẹ́ẹ̀ ká tún wá lò ká fi ṣiṣẹ́ فانتفع به خلق كثير كبير داخل نيجيريا وخارجها gbogbo ayé ló jàǹfààní wọn nínú Nàìjíríà ń bí àti lókèèrè تخرج على يديه عدد كبير من العلماء والدعاة والمدرسين الذين انتشروا في مختلف أنحاء البلاد àwọn àfáàgbà àtàwọn àgbà àfà wọn jáde látọwọ́ wọn tó jẹ́ sí pé àmùká wọn mọ́ كما امتد أثره إلى عدد من دول غرب أفريقيا مثل بنين وغانا وسائل العاجة وتوغو ونيجر وغيرها. gbogbo tí Áfíríkà pín sí àti west rẹ̀ àti north rẹ̀ àti south rẹ̀ àti gbogbo ẹ̀ pátápátá náà lọ́mọ kí o Sheikh Zuglulu ló fọ́n ká sí. لا نطيل عليكم الكلام والثرثرة. níjẹ́ káròyé wọ́ pọ̀ púpọ̀. أقول في قصيدة بيت يا رب فارحم شيخ الشيوخ فذاك مولانا مصطفى الله. يا رب فارحم شيخ الشيوخ فذاك مولانا مصطفى الله. يا رب فارحم شيخ الشيوخ فذاك مولانا مصطفى الله. كما بافاغون bàbá ni a máa tọ́ kéwú abá kéwú lè kéwú ni yóò sì máa dùn mọ́ àwọn bàbá wa àmọ́ torí àsìkò àwọn tí ó tún tọ́ kéwú ká máa fi gba tiwa tẹlòmíì sàfáàtù yìí a kọ́ nígbà tí wọ́n fún mi láǹfààní pé wá tọ́ kéwú ká gbọ́ tí wọ́n sì jẹ́ pé olólùfẹ́ bàbá olólùfẹ́ markaz olólùfẹ́ mudir olólùfẹ́ gbogbo àwọn ọmọ kéwú ni àwọn bàbá wa mudir àti àwọn khalifa àti gbogbo abna'u sheikh kí mi náà máa wá bọ̀ lásán ni sí wá jẹ́ ẹ̀kọ́ nǹkankan sí wọ́n ráyè fi kálàmù bọ́ tó máa ti tán pé ilé yọ̀ọ̀dá iyọ̀ yìí ẹ fi kún báríkà fẹni tó rí nǹkan kọ kó lè ṣe é ṣe fẹni tí ó tún ṣe ẹ̀rí báwọn àwọn akọ àwọn sàfáàtù kan síbẹ̀ àwọn nǹkan tó a sọ síbẹ̀ kò ṣe é sọ lásìkò tó yẹ́yẹ́ a ní ká ṣe díẹ̀ kí yóò máa tó ẹ̀yìn àfà lọ́wọ́ tààrímù ṣéwù àti takwinuhu al-ilmi bọ́sẹ̀ kọ́ mímọ́. ó ti wà ń bẹ́ àmọ́ rí Hayyakumullah. rihlatuhu al-ilmiyya ìrìn àjò mímọ́ akhbaratuhu ad-da'wiyya àti bọ́sẹ̀ pèpè sẹ́sìn. ó wà ń bẹ́ àmọ́ rí akramakum. zawjatuhu
wa abna'uhu àwọn ìyá wa nulẹ̀ ó wà ń bẹ a máa rí àtàwọn ọmọ wọn. ta'sisu dari da'wa wal irshad wọ́n sì dáàyè yìí lẹ̀. ó wà ń bẹ a máa rí akérèmọ. nítorí pé a máa lo bàbálága lọ́dọ̀ àwọn búlàgà òní dikil makam yadu ila alhasbi ìsèhámàtuhu al-ilmiyya wal fikriyya. àwọn pa tí wọ́n kó níbi mímọ́ àti ròrí. èyí wọn la lè sọ kínkínní ń bẹ nítorí pé bàbá ṣe tíra tó pọ̀ èyí tí wọ́n rí tẹ̀ jáde èyí tí wọ́n tẹ̀ jáde bàbá tú lórí àwọn àgbàlagbà wọ́n bá nú àpótí ṣùgbọ́n nu díẹ̀ tá a ti gbọ́ tí wọ́n ṣe jáde náà ní kíni. الشيخ آدم الإلوري bàbá wa gbà. أمة في شخص واحد. bàbá tẹ̀ ń wò yẹn o ẹ̀wọ̀ ọmọ kéwú dáadáa ń bẹ̀ wọ́n tí ò sọ àfa rẹ̀ ló kọ́ bú wọ́n ní bàbá mi tẹ̀ ń wò ṣé Ádámù tẹ̀ ń wò òun èèyàn kan nú ẹgbẹ̀rún èèyàn ni ẹgbẹ̀rún èèyàn ni ummatun fil wahda wọ́n jọ pẹ́. ثانيا أزهار الربا في أخبار bàbá ṣe بلاد tíra tá à ń pè ní اليوروبا. àṣàrò rùbá wọ́n fi kọ́sì bàbá náà ni wọ́n fi kí bàbá wọn fi pé bàbá mi kú sẹ́ tíyẹn bá bímọ rẹ kò ní jórí pa bàbá rẹ ó parẹ́ sẹ́yìn pé bàbá sùgbùlù lò ní parẹ́ láéláé. àmín. ثالثا روائع المعلومات عن بلدان افريقيا وبعض الممالك التي àwọn ẹ̀kọ́ kan اشتهرت tí فيها. ó sá pamọ́ tí wọ́n gbé jáde fún wa nú àwọn nú tíra wa ilmalumat àwọn ilẹ̀ áfíríkà yìí kí ni yàtọ̀ kí lẹ̀kọ́ kí láǹfààní kí lórí táàrí inú ẹ̀ ó ti wà ń ta ká máa wà. ó wà ní page 5. رابعا سيعود العرب إلى فلسطين. lárúbáwá yóò padà sí Palestine àwọn èèyàn wá ń gbé ń gbo ọ̀nà wo àárẹ̀ àwọn tó sọ pé ọ̀nà wo lárúbáwá fi padà sí Palestine nítorí bàbá sọ ọ̀rọ̀ yìí nínú àgbọ́yé tèmi dirasa nafsiya tí yẹn bá kọ lẹ́tà ẹ bá ka lẹ́tà ń tọkọ ẹ mọ nafsiya rẹ bẹ́ẹ̀ wọ́n bá kọ orin tẹ́ bá farabalẹ̀ kọ orin rẹ̀ nínú alifaz àti maani ẹ mọ irú èèyàn tí í ṣe bí èèyàn rẹ ni bí èèyàn bú ni bàbá ní lárúbáwá padà sí Palestine tá a bá wò ó ní nahiya dín ẹ rí i pé ẹ̀fẹ́ sìn ọ gàríkà sọ bàbá gàríkà sínú fẹ́sìn alùpùpù ọmọ pé kò ṣeé ṣe mọ́ ṣùgbọ́n nítorí ìfẹ́ ẹ̀sìn Islam gẹ́gẹ́ àdìsí tá a fa mi kankan pé man lam yahtamma bi amri al-muslimina falaysa minna ànábì ló wí ẹni tí ó bá ti kọ́rọ̀ Islam léyà kì í ṣe mùsùlùmí òdodo tó yẹ pé ọ̀rọ̀ ara rẹ̀ ní dùn haridin idha masima asfan ja'uhu fa idha yusamu ilahuhu lam yahrad tí wọ́n bá ń bú Ọlọ́run tí wọ́n bá ń bú Islam kọ́lá kò ní yàtọ̀ àmọ́ tí wọ́n bá bẹ́ẹ̀ bú pẹ́rẹ́ yọ falẹ̀ ya bàbá ń dùnràn Islam wọ́n ń dùnràn mùsùlùmí bá a fa àwọn tí wọ́n dùnràn ẹ̀ ìlárúbọ̀ padà sí Palestine ọ wá ń rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àmọ́ ohun tí ń lọ ń ta lọ́wọ́lọ́wọ́ yìí ẹ wò gọ́ tọ́lọ́hún ṣe fún Iran tí ń ṣe fún mùsùlùmí lórí Palestine táwí náà bí bàbá sẹ́wọ̀n sòkòrò ṣe jìjà kálàmù tí wọ́n kọ́ pé ànílárúbọ̀ padà sí Palestine náà ní Iran ń pé rárá mùsùlùmí ó padà sí Palestine èwo ń tiẹ̀ tó ní òní ṣe é ṣe ṣé wọ́n lọ́lọ́run tó ṣe é ni a jẹ́ pé ìmánì rẹ̀ kò tó nǹkan kan akí bàbá pé ìmánì wọn nípọn yóò sì rí bẹ́ẹ̀ li'annahu yatakallam fi wilayatillah tẹni Ọlọ́run náà fi ń sọ̀rọ̀. tó ráàrí ní tá a fi jẹ́rìí ẹ̀ tó bá tásìkò tí ń fi jẹ́rìí ẹ̀ wọ́n ti sọrú ẹ̀ tó rí bẹ́ẹ̀ rí wọ́n ti bẹ lọ́run pé báyìí mo fẹ́ kó o ṣe ìwọ Ọlọ́run ní kọ̀kọ̀ nínú àwọn ọ̀rọ̀ tá a máa sọ ń pa bàbá ọ̀rọ̀ yàrá ń bẹ ń bẹ àní sọ ní ọ̀rọ̀ pálọ̀ ń bẹ ń bẹ ọ̀rọ̀ gbangba là ń sọ yìí lẹ́nu díẹ̀díẹ̀ tá a fi mọ̀ wọ́n tí ì ṣe pé ká bọ́ta ká sàfà ká fọ lárúbáwá nìkan. خامسا ẹlẹ́ẹ̀karùn-ún المرأة بين الحجاب والسفور. kóbìnrin ó borí kó bojú kó sì máa jáde ní òhò tíra wọn ṣe 1967 ó ti wà lọ́wọ́ wa tí ó bá ti wà lọ́wọ́ wa ká lọ rí báwa náà bá fẹ́ nímọ̀lẹ́ Ọlọ́run lára èyí ń mọ báwọn níwọ̀n bá manhaju fi ta'limi wa da'wa wọ́n ní ká sọ juhudu sheikh wa nípa wípé bí wọ́n ṣe lo mímọ̀ wọn náà ni mọ̀dúù tí wọ́n fún wa tó bàbá wa kéwú ṣé bá ti ké náà wọ́n ké ṣé bí wọ́n ti ké náà làwa náà ké ṣé bí à ń ti ń lo ìní wọ́n lò ó ṣé bí wọ́n ti ń lò ó làwa náà lò ó àwọn wípé ẹ̀yìn wọn dá ẹ̀yìn wọn dùn kálukú ọ̀yẹ́sẹ̀ náà o káyẹ̀rìn àjò wa o ṣé bí bàbá ṣe sùgbùlù bí wọ́n ti kéwú tí wọ́n sì lò ó tẹ̀mítẹ̀mí taratara lábẹ́ afá wọn tí wọ́n tún lò ó bẹ́ẹ̀ nígbà táwọn náà tún dúró bí wọ́n ti wá dá dúró náà tó wọ́n tó kù lábẹ́ àfa wọn. وقد ركز في برامجه التعليمية على الآتية. gbogbo àwọn iṣẹ́ wọn tí wọ́n máa ń ṣe program wọn tí wọ́n máa ń ṣe system wọn tí wọ́n máa ń lò method wọn tí wọ́n máa ń lò òun díẹ̀ lásán bẹ̀ yìí.
ترسيخ العقيدة الإسلامية الصحيحة. àti tafsiri ni o àti khutuba ni o wọ́n máa jẹ́ kí àti wá sí òde kọ̀ọ̀kan tí wọ́n lọ torí wọ́n yẹ sáà lóde yanturu báwa ti ń lọ yanturu yìí wọ́n máa jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run ó máa tó lọ́kàn àwọn èèyàn ní wọ́n wá sí wọn kọ́ rẹ́rìn lọlé bọ́ọ̀ bá sunkún lọlé ó sì dédé kodò lọlé pé ṣé mà lélẹ́yìí sànàbì tún sọ̀kalẹ̀ ni sálùkùránì náà ní sílárúbáwá náà ní èèyàn dúdú èèyàn ní lọ́wọ́ àti wọn kọ́ gbà para lọlé èèyàn gbé bẹ̀rù Ọlọ́run lọlé. العناية بحفظ القرآن الكريم وفهمه. káwa ha kùránì lérí ẹwù àwọn afáàtò ké kùránì fún alẹ́ kan tí ń túmọ̀ pé wọ́n jìjàdù kálùkùránì mọ́ra rẹ̀ kó lè bá a yá. نشر اللغة العربية بين أبناء نيجيريا. kí gbogbo ọmọ nàìjíríà ó lè sọ lárúbáwá kí gbogbo ọmọ kí wọ́n lè sọ lárúbáwá òun ní rọrùn látẹ̀wọ̀ àbá mc wa látẹ̀kẹ́ ní sàn wẹnu wọn ni pé irú làákàyè wo ni alẹ́lẹ́ yìí nírọ̀rùn ní wọ́n abẹ́ iṣẹ́ wọn nù èwo ni wọ́n ń ṣe wo lèmi náà ń ṣe. تعزيز التربية الأخلاقية والسلوكية. bá a ṣe hùwà dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ àjìjàdù wà mọ́ kéwù nìkan là ń dù kò dẹ̀ sí ń tọ́lọ́ fi ràn ná Muhammad sallallahu alaihi wasallam pé innaka la'ala khuluqin azim gbogbo anabi kọ̀ọ̀kan lọ́n fún ní mísà àti ẹ̀ wọ́n fún anabi adam alayhi salatu wa salam al-ilmi ni wa allama adam al-asma'a kullaha wọ́n tún fún àwọn anabi náà mí wọ́n fún anabi yusuf lẹ́wà wọ́n ní gbogbo ẹwà tí ń bẹ láyé wọ́n pín sí mẹ́ta wọ́n wá kó kan wọ́n pín sí méjì wọ́n dá ìdajì fún anabi yusuf gbogbo ìdajì yòókù wọ́n pín fáwọn ẹ̀dá yòókù ni lójú anabi yusuf nínú mísà tọ́lọ̀ ń bùn ẹwà jẹ́ kan bẹ̀ àtàlálílá àwọn anabi náà tún wà bí anabi musa alayhi salatu wa salam razakahu allahu al-quwwata as-sihhiyya wan-nashata kò lágbà kó ṣiṣẹ́ dọ̀sán lóru kó sì má rẹ̀ agbára tàwa yòókù tó bẹ́ẹ̀ o wọ́n fa anabi isa al-qudsiyya kò ní sí dọ̀tí lára rẹ̀ èèyàn mímọ́ ni látọ̀dọ̀ ọlọ́run yìí padà síbi tó wà wọ́n fa anabi kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anabi suleiman ní lukuman ní al-hikma àtẹ́yìnà lukuman al-hikmata wọ́n tún fún dáúdà náà ní hikma wa fasl al-khitab kásọ̀rọ̀ kọ́ dáńtọ́ láyìn náà wọ́n á fún anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ wọ́n fa anabi isa ní kí ni albaraka inni abdullahi ataniya al-kitaba wa ja'alani aynama kuntu gbogbo anabi náà lọ́la albarka àmọ́ kan jura wọn lọ kéèyàn lọ láti jọ yìí láì fìyàwó lẹ̀ láì fọmọ́lẹ̀ kan sì máa kú nítorí ẹ̀dì sìn jésù 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 albarka yìí máa kọ́ ọ́ arifa ọlọ́run ní anabi isa anta qulta linnasi ittakhizuni wa ummi ilahayni ṣé wọ́n lọ sọ fún ọ bẹ́ẹ̀ wọ́n ní ma qultu lahum illa ma amartani bihi ọwọ́ ni in kuntu qultuhu ta'lamu ma fi nafsi ọwọ́ ni in tu'adhibuhum fa innahum ibaduka tó bá jẹ́ wọ́n yà nítorí pé wọ́n ń pè mí ní bákan ẹrú rẹ̀ kú ni àmọ́ in taghfir lahum fa innaka bọ́ bá lè fẹ́ríjì wọn torí pé wọ́n fẹ́ràn mi ọba sì fẹ́ríjì wọn torí pé wọ́n fẹ́ràn mi sẹ́pà nàbí jésù tún tọrọ àforíjì fáwọn tí ń pè ní nǹkan láti bí wọ́n fẹ́ràn mi ni wọ́n torí mi jẹ wọ́n ní ntọ́lọ́wọ́n àṣẹ mbẹ̀rẹ̀ àmọ́ àṣeká tún tọrọ fẹ́ni tí máa ń tẹ̀lé wa kẹ́ni tí ń tẹ̀lé wa má sórí ibú lára wa àṣẹ ọ̀dà fásiwájú dáadáa káwọn ọmọ kí wọ́n sórí ibú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kíjà mọ́ sórí ibú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹnìkan sórí ibú lẹ́gbẹ̀ẹ́ sí oṣù lórí náà níbi ìfìrí báyìí ẹnìkan sórí ibú lára Sheikh Adam ẹnìkan sórí wá sínú tẹ bá pé kí ni jùhúdù káfọlárúbá nìkan kọ́ o bá a ṣe fìwà tó nǹkan sí tá a ṣe sùúrù tá a faradà tá a faramọ́ kí ló tún kù mbẹ ní kíákíá. islahuhu lil mujtama. tó nínú juhudu wọn jàbára tó sì sọ̀rọ̀ ṣe lè kéwù nìkan mójútó nìkan fọ lárúbáwá ká ṣe kútùbà ká ṣe tafsiri nìkan ni la islahu dhatil bayn qama mawlana sheikh Mustafa Zuglul bi harakatin kathira adida wọ́n sì dáadáa tó pọ̀ islahu dhatil bayn wọ́n jẹ́ káàrin oníjà ma na'rifuhu wa ma la na'rifuhu ẹ̀ńtánmà àtẹ̀ńtánmà bayna al-jam'iyyat al-islamiyya ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ ni wọ́n tún ṣe Ahmadiyya Ansarudeen Nasfat Qorib Tabligh gbogbo wọn là á máa rí tí wọn máa bá bàbá àwa béèrè mọ̀ràn àwa béèrè àtúnṣe ìjà tí wọn lọ parí ìlú káàkiri ńkọ́ bá a bá mọ̀ kankan rárá èyí tó ṣe tí wọ́n ṣe gbẹ̀yìn ọjọ́ ayé wọn wọ́n ṣàtúnṣe púpọ̀ ni bọ́bá àbá tiẹ̀ mọ̀ bí kankan àbá mà dúró wọ́n ṣàtúnṣe lẹ́yìn iṣẹ́ Adam púpọ̀
naam أعماله في نقابة ẹjẹ́ tún المركزيين. sàdúrà pé ya Rabbi farham sheikha suyuki maulana sugulul Mustafa la. بفرح شيخ شيوخي مولانا سجلول مصطفى الله. bàbá ti wọnú kẹ tákàdá yìí ẹ rí àwọn tó kù ń bẹ ẹ sì rí nǹkan túnṣe púpọ̀ torí kẹ́ lè túnṣe láfi kọ́ ò lè túnṣe. àmàlù fi niqabatil markaziyyin sẹ́sùn. كان الشيخ زغلول رحمه الله أول رئيس لنقابة المركزيين. káwá dó tà fẹ́ ni fi sa'atil usrati min ba'di ma kada yazigu qulubu fariqin minhum. Hayyakumullah. lásìkò tí ilẹ̀ le èmi ọlọ́bì kan mo dúró tì yín ṣé Zugululu dúró ti bàbá lójú àtìlẹ́yìn fi sa'atil usra lásìkò tí nǹkan le bàbá ń kọjá lọ́njọ́ kan ni mo sọ pọ̀rọ̀ yàrá ń bẹ ọ̀rọ̀ pálọ̀ ń bẹ ọ̀rọ̀ tá gbagba ń bẹ àmọ́ bàbá sọ yìí díẹ̀ náà ọ̀rọ̀ pálọ̀ ni wọ́n ń bọ̀ látọ̀dọ̀ Alhaji Jamiu ẹnjìníà muhandis wọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ nísàlẹ̀ ọjà ní síríìtì wa wọ́n wá gbọ́ níbo ojúlé wọ́n bá mi ń ta anakunla fada old ṣe dáadáa ni wọ́n ń lọ sílé wọn lójú orin ní Agége wọ́n wá sìn wọ́n dé sàlẹ̀ ní ọkú oríire bàbá wa fẹ́ràn rẹ ọlọ́run jù sí dáadáa ọlọ́run jù sí dáadáa bó o ti ń ṣe àǹgbúrò rẹ àtàwọn tí ń ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan ń dùn mí àwọn wa sọ ọ̀rọ̀ yàrá ni kì í sọ̀rọ̀ àwọn wa sọ tán mo ní sẹ́ kékin ẹ̀kàn fẹ́ kí n gbọ́ ni àbí kí n ṣiṣẹ́ lórí ẹ̀ ọlọ́run bá fún wọn sí mo bá lè ṣiṣẹ́ lé ó sì dùn mọ́ mi yóò dùn mọ́ mi anakumọ̀lá ọlọ́run wáyọ̀ ọ̀dà mo ṣiṣẹ́ ṣe lérí ẹ̀ ó sì sàǹfà ẹbí mi náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Alhamdulillah. Ya Rabbi farham شيخ شيوخي مولانا سجلول مصطفى الله. كان الشيخ الزغلول رحمه الله أول رئيس لنقابة المركزيين àkọ́kọ́ gbogbo àwọn له markaz دور بارز في خدمته wọ́n ṣe dáadáa فقد عينه فضيلة الشيخ آدم الإلوري رئيسا في حياته láyé iṣẹ́ Adam náà ti yàn wọ́n. عمل بهذه المسؤولية بأمانة وإخلاص ẹrù yẹn wúwo Ọlọ́run sì bá wọn gbé متحليا بالصدق وعلو الهمة wọ́n fòdodo ṣe وحسن الوفاء لتوجيهات شيخه. wọ́n pàdé òfáfá wọn. ومن أبرز الأعمال التي أنجزها امتثالا لأمر شيخه الإسراف على استكمال بناء المقر الرئيسي لرابطة الأئمة والعلماء في بلاد يوروبا بوديجا إبادان. gbogbo àwọn rọ́bítọ̀ nìbàdàn bí wọ́n ṣe rí bẹ́ẹ̀ parí bó ṣe dojú rí bó ṣe wojú rí nìsín. àwọn bàbá wọn ti ń kọ́ lọ wọ́n ti ń kọ́ lọ sọ Ádámù wa ní wàá pè wá Zugululu àti gbogbo àwọn yòókù wọn. rọ́bítà Ìbàdàn yìí makaru tó wà ń bẹ̀ wọn ṣé Bódìjà náà kọ́ Bódìjà ọmọ òní jẹ́ Bódìjà kò sí ní Dìjà. Àmín. wọ́n wá ní ẹ wá parí ẹ̀ yín ọmọ mi ẹ lọ parí ẹ̀ bàbá Zugululu sí ní rais nìkàbà kò sí nǹkan bàbá ní ẹ lọ wá bẹ́ẹ̀ bá ti parí ẹ̀ ibi táwọn àgbàlagbà bá dé ẹ lọ kàn ẹ tún ṣe bàbá Zugululu wá dìde àtàwọn yòókù wọn o wọ́n dẹ̀ ṣe imtisala amri sheikhi wọ́n tẹ̀lé àṣẹ Sheikh Adam. ṣé mi tẹ̀lé àṣẹ àfa mi ní sísè wọn náà tẹ̀lé tàbí òkú owó fún wọn o ẹ lọ wá bẹ́ẹ̀ bá ti ṣe ni o wọ́n dẹ̀ ṣe títí حتى أصبح المقر صرحا ló علميا fi dàbò ti dà lé ní sẹ́mi kó à ń fọ ládùúgbò kíláàsì kọ́ni léyìí mọ́ sẹ́mi kó à ń fọ àmbórí mímọ́ àríṣe lílo mímọ́ lọ́kàn àti fi wà ló àti fi owó lò àti fi wàhálà lò kéèyàn tó ṣàyànjọ pé ẹ máa bọ̀ gbogbo mọ̀rìkàsí níjọ́ náà sì dáhùn wọ́n tẹ̀lé Sheikh Zugululu wọ́n á lọ parí ẹ̀ náà. وظل الشيخ زغلول يؤدي مهام رئاسة النقابة wọ́n tún بكل parí èyí náà شفافية o wọn ò dáwọ́ dúró bàbá Zugululu tó ń bá sẹ́ lọ lórí iṣẹ́ àfa mi ni kí n ṣe ń ṣàṣe حتى وفاة الشيخ tí آدم mo lánàá ṣe Adam الإلوري fi sẹ́lẹ̀ tí wọ́n fi fàyè lẹ̀ wọ́n lọ sinmi. وفاء وابتغاء لمرضات الله تعالى. نعم ثم استمر في أداء رسالته في عهد خليفة الشيخ فضيلة الشيخ حبيب الله آدم عبد الله الإلوري حفظه الله ورعاه. وقد تقدم باستقالته بسبب كثرة wọ́n wá kọ́ lẹ́tà مسؤولياته. pé ẹ dákun mùdírù afáwà Habib
ẹ dákun àwọn iṣẹ́ àti àlàáfíà mi àti gbogbo nǹkan náà bí n ti ń lọ bí n ti ń bọ̀ mo fẹ́ tọrọ yọ̀dá kí iṣẹ́ tẹ́ni máa ṣe yìí ká tún wẹ́ nìkan tí a gbé fún mùdírù ní kíni jẹ́ bẹ́ẹ̀ kíni jẹ́ bẹ́ẹ̀. وأصر على استمراره في قيادة النقابة فاستجاب لذلك. mùdírù ní kíni jẹ́ bẹ́ẹ̀ rárá o. وواصل أداء مهامه بعزيمة لا تعرف الفتورة وكان له ولزملائه جهود مباركة وأعمال جليلة وآثار ملموسة في خدمة النقابة. غير أن مدير المركز رفض قبولها لما لمسه فيه من كفاية وإخلاص وأصر على استمراره في قيادة النقابة فاستجاب لذلك وواصل أداء مهامه بعزيمة لا تعرف الفتور لا تعرف الفتور. iṣẹ́ tí bàbá ṣe ní ojúṣe Adam bàbá Sùgúlùlù tí wọ́n á ṣe dọ́bù ẹ̀ nígbà tí mo dìrò rárá o ànígbé fẹ́ nìkan ẹ̀yin tẹ̀ ń ṣeun náà ni ẹ máa ṣe é kó ra rẹ kó wo mí o. bàbá ti lọ tán ọmọ wa débẹ̀ wọ́n tún wá ní síbẹ̀ ti fẹ́ nù pẹ̀lú ògo Ọlọ́run ẹ ṣàdúrà fún mi a sì máa ṣe é. n ò róhùn wọn gbé dáadáa bíi kí kálífọ̀ sọ̀rọ̀ wọ́n wà ń ṣe títí tẹ́yìn náà gbọ́ tẹ́yìn náà rí wọn ya Rabbi farham. Sheikha shuyukhi Maulana Zugululu Mustafa Allah. ẹ bá wọnú ọgbà markaz báyìí wọ́n tún wá káwọ́ lẹ́yìn báyìí fún mudiru markaz anakumullah afawa habib mudiru ọmọ àgbà ẹ mọ̀ sí bẹ́ẹ̀ yẹn mọ́ àwọn nìkan kí n ṣe bẹ́ẹ̀ o sàrò mbẹ́mbẹ́ o ṣé o sọ kí ni Isa Saladin mbẹ́mbẹ́ o bàbá bá ń gbọ́lá bẹ́ẹ̀ ni o bàbá wa rájí àtàwọn wọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ o ẹnu tá a ká má bàa gbàsìkò ni o wọ́n àká pọ́n yìí bàbá wa kan wá láti ìlú kan lọ́nà Ọ̀ṣun state àwọn ọmọ mùdírù dáadáa nínú àwọn àgbà tó tún senior ni wọ́n wá sínú ọgbà wọ́n bá bàbá Isa Saladin wọ́n bá ọgbà bàbá Mustapha bàbá yẹn wọ́n wá sínú ọgbà òṣùpù sheikh bàbá Isa Saladin tó ń tọrọ náà sọ fún mi yóò ní káfí mọ̀ pé àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ayé débì kan bí ìṣẹ̀tọ́ ilé àfẹ́ ni o àwọn rò pa ṣe ní àìṣe o kọ́yọ̀ dáadáa fún wa bàbá wọn wá kí mùdírù bá kan kí wo wọn bàbá wọn fẹ́ máa lọ Isa Saladin wá ní ẹ máa fà láwọn ọmọ wọn wá ní Habibullah Adam Abdullahi Khalifa nu mùdírù nu bàbá wọn bá sáré yẹ bàtà lọ́ba fi kúnlẹ̀ bí ọ̀nà Ọ̀ṣun state ìrántí tí kò ọ̀bá náà sìn tí wọ́n sì jẹ́ àwọn àwa ìlú ni o táwọn tún dà pé wọ́n tún ṣáájú pẹ̀lú àwọn bàbá Sùgúlùlù bàbá mi bá kúnlẹ̀ àwọn bàbá Sùgúlùlù náà bá ti bẹ́ lójú wa yìí nífa pẹ̀lú bí tí wọ́n dé òun pẹ̀lú àyè tí wọ́n wà pẹ̀lú kò tí wọ́n dé pẹ̀lú tọ́lọ̀ ti ṣe fún wọn nínú ayé juhudu jabara èyí tí wọ́n lè rí níta nìwé tá à ń kọ èyí tá a lè rí níta lè rí mímbà rí èyí tá a lè rí níta ní èyí tí à ń ṣe wá sí èyí tí ó bá yí pé ṣé bẹ́ẹ̀ ni lóòótọ́ ṣé bẹ́ẹ̀ ló wà lóòótọ́ òun là ń sọ yìí o. náà. makanatu al-ilmiyatu wa shahadatu al-ulama'i lahu. sẹ́ẹ̀rí makana ilmiya àwọn afa ti sọ tíra pọ̀ ń ta níta àwọn èèyàn sọ láyé ọ̀pọ̀ ń ta ibi tí ń tètè lọ kí n má bàa gbàsùkò kí n má gba dá ẹlòmíì mú tawsiya ló kù níbi tawsiya. an Abi Hurayrata radiyallahu anhu anna Rasulullahi sallallahu alayhi wa sallam qala. èyí tó lè pààyàn lẹ́kún fẹ́ni tó bá ní tẹ́lẹ̀ rẹ̀ bá máa wú bí eré gàrí nígbà tí ṣẹlẹ̀ sí àwa tá a jẹ́ ọmọ bàbá ní markaz tá a jẹ́ ọmọ lábẹ́ wọn ẹ̀mẹ́ta ni bàbá pààrà lè mi wọ́n ní ètìkẹ́tì ìdè ẹ sọ fún ẹni kọ́ mọ̀ sí mi iṣẹ́ rẹ̀ pọ̀ ọ̀nà rẹ̀ pọ̀ ẹ jíṣẹ́ o wọ́n tún lọ wọ́n tún dé ìgbà tí wọ́n á dé bàbá tún wá wọ́n sọ fún mi pé àwọn ń bọ̀ àfáà tó wà ní lásùnsì tí máa jáná sí fún wọn ṣé wọ́n wà láàfin ọmọ kéwù rẹ̀ sọ wà láàfin ọmọ ẹ̀yìn rẹ̀ so béèrè ẹ̀ síbẹ̀ nu kọ́kàn mọ́ wá kọ́ ju ẹnu ni wọ́n sọ anakumulawo fún ọkọ ní barakallahu fika èyí tí ó fi baraka ò ṣe é ya Rabbi farham. Sheikha shuyukhi
مولانا زغلول مصطفى الله. àwọn ni ká máa ṣàdúrà wọ́n fún wọn ládùúrà táwọn ọmọ ọmọ ṣe pé yóò dé dáadáa ẹ̀sọ́ ni mo ní yóò dé dáadáa àláfíà yóò dé dáadáa yóò dé dáadáa lájòkó tì yín yìí o àròpá dé o iṣẹ́ kọ̀rọ̀nù tí ìṣiṣẹ́ ìta tí ìṣiṣẹ́ hàntú èyí ò nù àwọn adásìkò títà fáwọn àgbàṣẹlẹ̀ ọ̀rọ̀ àmọ́nà ni wọ́n á pe àwọn kan mọ̀lánà mọ̀dínú markaz nígbà tí ṣẹlẹ̀ bàbá wa ṣé òṣùgbùrù ló wá pe àwọn kan nínú àwọn tí wọ́n pè ní sọ fún mi pé bàbá mọ̀ sí nǹkan wọ́n ní àti wá gbọ́ nǹkan kan wọ́n gbọ́dọ̀ sí Habibullah tí ń bẹ láyé tí èmi Mustapha ń bẹ láyé wallahi lazim wọ́n ti fún tọ̀hún afárá ẹ máa lọ sàdúrà báyìí ẹ máa lọ sí báyìí òun ò gbọ́dọ̀ lọ sí mi Habibullah gbọ́dọ̀ lọ sí mi ọmọ mẹ́nu èmi mo bí wallahi lazim bó ti rí nu ẹnìkan sọ báwọn ọ̀rọ̀ yàrá ni yóò kú àmọ́ kí wọ́n lè máa tó ń ṣe sọ́dọ̀ àfáà rẹ̀ tó ń ṣe sílé yín lọ́jọ́ yín àbáwọn ẹnìkan rí ọ ẹnìkan ò rí ọ wallahu ya'lam wa anta ta'lamu lọ́dọ̀ bàbá sàró rahimahullah wọ́n jọ ń ṣe wàhálà ni mo ní bàbá bó nǹkan tí ń rí báwo lábáyé bá nǹkan wà ní bàbá sàró wa ní nígbà tó ti ṣáájú bàbá sàró wa ní ẹ̀mọ́ntàṣe àwọn ti jọ sọ pẹ̀lú bàbá Zugulul iye kùránì táwọn ọmọ ké ọ̀dọ̀ wọn làwọn ti gbà nínú bàbá sàrò ló sọ fún èyí ń fún mi sáwọn adákẹ́ nígbà tó rí báyìí tá a máa bá jẹjẹ àmọ́ ká kùránì ọjọ́ alárùbá lónìí làwọn akéètì ó ní etáàkì ọ̀dọ̀ wọn ló ti dọ́dọ̀ wa Rabbi farham Sheikha shuyukhi Maulana Zugulul Mustafa Allah. àwọn ní àwọn islahat tí wọ́n ṣe lábẹ́lí níta tí wọ́n ò ṣe ń ṣe pé wọ́n fẹ́ gbà kankan wọ́n ò ṣe ń ṣe pé wọ́n fẹ́ béèrè kankan ó sì ní iye àbùkù tí wọ́n kàn ní juhud jabara ní àníkọ́sádà àṣà ṣàtúnṣe ni àti ebú àtàmúmọ́ra àtàgbémọ́ àwa lójú wọn dá èyí wọn dá ọlọ́run isa alábòsí lilladhina ahsanul husna wa ziyada wala tarhaqu wujuhahum qatarun wala dhillatun faulaika ashabul jannati hum fiha khalidun. lilladhina ahsanu ẹni bá lè ṣe dáadáa bí à ń kọ́ mọ́ kéwì yìí husna orówó ń bẹ ni orówó ń bẹ ni ká máa ṣe lọ torí kẹsẹ̀ gbẹ ni wọ́n fi rówó ọlọ́run ní husna lòun ó ṣe fún tọ̀ wọ́n ziyada yín tó fẹ́ ní sí ènìyàn náà lọ́run fún Mawlana Sheikh Adam ló fún Mawlana Sheikh Kamal ló fún Mawlana Yusuf Agbaji ló fún Mawlana Lámúnigun nìbàdàn ló fún lánàṣẹ ló fún àwọn ńláńláńlá ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri kìí ṣe bí kan o ní òjò wọn parẹ́ lójú wọn ní òjò wọn àfa kan sọ lẹ́kí ní òjò wọn parẹ́ lójú wọn kí ní òjò wọn parẹ́ lẹ́yìn wọn ọkùsọ àwa náà o kálíbà gúnlẹ̀ táwọsíà kí làwa náà wà mú lọlé Abi Hurairah radiyallahu ta'ala anhu anna rasulallahi sallallahu alayhi wa sallam. anabi sallallahu alayhi wa sallam ó bú gàdá ńjọ́ kan lọ́ba ìṣàánú lọ́ba sọ pé ad-dinu nasiha. ẹ̀sìn yìí ìkìlọ̀ mọ́ ni. qalu liman ya rasulallah. ta la kìlọ̀ fún ta ló ní kìlọ̀ ń bo ní kìlọ̀ ti wá. qal lillahi. a ṣe mímọ́ fọlọ́hún wali kitab. láàrin wa pẹ̀lú ọlọ́run yẹn o tí o sẹ́nìkan bẹ̀ mọ́ ni o. wali kitabihi. ẹ má fi kún alukurani ẹ má tún tukutu ẹ má fa alukurani dàlúrú. wali rasulihi. ẹ má fa àdìsí dàlúrú ẹ má fi àdìsí dájà lẹ̀. wali a'immatil muslimin. àwa mùsùlùmí ká ṣera pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ní gbọ́ pé ṣé Mustapha Zugulul bẹ́ẹ̀ nìkan jà ń bì kan o wọ́n dalẹ̀ rú o abẹ́kọ̀gbà o àwíkọ̀gbọ́ o dẹ̀dẹ̀ yìí wọ́n sì rọ́jú náà ní ta lọ́rọ̀ òní dùn ta ni òní bínú. wa min khilali asr. wal a'immatil muslimina wa ammatihim láti lè ṣe nǹkan kan tí ó máa ń fàní fún Islam àti mùsùlùmí láyé lónìí níbo ló kù sí tí ò ń jẹ́ pé kálukú ń jà fúnra rẹ̀ àdìsí nǹkan mọ̀ lọ́lé tí wà lọ́wọ́ yín tẹ́lẹ̀. Naam. wa min khilali dirasati ni sirati Sheikh Mustafa Zugulul. àwọn àǹfààní tá a kọ́ ń bẹ̀ látara bàbá iṣẹ́. awalan. alákọ̀ọ́kọ́. yanbaghi li kulli muslimin ghayurin ala dinihi.
mùsùlùmí tó yẹ kọ́rọ̀ ẹ̀sìn rẹ̀ ń dùn al-muslimul ghayur ala amri dinihi tọ́rọ̀ ẹ̀sìn ń dùn láwí o. أن يتخذ من حياة الشيخ مصطفى زغلول قدوة ká mọ́nu láìfù wọn ká fi ṣe ẹ̀kọ́ ká fi ṣàríkọ́ṣe. فقد سخر حياته كلها لخدمة gbogbo ọjọ́ ayé wọn pátá wọn èsìn lọ́hùn ni wọn èsìn ìsìláàmù ni wọn èsìn mímọ́ ni ẹ̀. وبذل جهده في نشر العلم والدعوة إلى gbogbo ayé الله. wọn fi kọ́ ìmọ̀ ni wọn fi kọ́ ni ní kéwú. وجعل رضوان الله تعالى واتباع سنة رسوله láti fi wáyọ̀nù ọlọ́run àti kọ́sẹ̀ ànábì wa muhammadu غايته في جميع أعماله àti kọ́sẹ̀ àfa wọn sheikh adam wọn ò bá risala sí adam jẹ́ wọn ò bá manhaju sheikh adam jẹ́ kaulan wa fi'lan halan wa malan tarhalan wa ahlan. àti ṣe sí. ثانيا ẹlẹ́ẹ̀kejì ينبغي لكل طالب علم ẹni tí máa ń kéwú lọ́wọ́ أن يقتدي به بمعاملته مع شيخه ká kọ́ sí wa lára àwọn àfa wa tó kù tá à ń jọ ń bẹ pẹ̀lú wọn nígbà tí bàbá yìí ṣe bẹ́ẹ̀ fún mọ̀lánà sheikh adam kí làwọn ó ṣe fún àwọn àfa wa tá a jòkó tì ẹ̀yin kìrì jẹ́ sí o bàbá wa lọ́mọ ẹrú ẹ̀ àti gbogbo ẹ̀yin bàbá wa jàǹkàjàǹkà tẹ wà ń bẹ̀ ìmáàmù wa látàbújá bàbá wa Zamdani gbogbo àwọn bàbá ńláńlá fáwọn Muhyiddin bàbá wa ní tààtún máa ń pàdé báwọn bàbá wa ní An-Nasiri ibi tó bá dé yóò gbé ògo dárò dáwà yóò gbé hàn jáde ẹ̀yin ràísù wa tẹ wà ń bẹ̀ lé ní ẹ̀ dúró ẹ̀ má dúró àgbọ̀n tí ó dùn wá àgbọ̀n tí ó bà wá nú jẹ́ ká gbọ́ kásìbẹ̀ ń pa àgbọ́ ká rí kásìbẹ̀ ń pa àrí ká mọ̀ kásìbẹ̀ ń pa àmọ̀ kí òpó ìmọ̀ ṣubú tiwa náà tá a gbé kalẹ̀ níbi tó wà ọlọ́run níjó ṣubú. gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lọ́kùnrin lóbìnrin wọ́n fẹ́ dákọ̀ yín lọ́kọ̀ọ̀kan ká fún àwọn bàbá wa tí ń jẹ́ àbúná ọ̀sẹ̀ ká fún wọn lọ́kàn balẹ̀ ká fún wọn níṣẹ́ṣe ká ràn wọn lọ àwọn tó ti lọ ọ̀dọ̀ ọlọ́run lọ́nba wa kẹ́ wọn bàbá wa Idris alátàndá àti bàbá wa Sheikh Abbas tí wọ́n ti ṣáájú àti wa bàbá wa bẹ́ẹ̀ nú àwọn àbúná Sheikh Abdulyakin Mustapha ìsọ́bà ọlọ́mọsàbà kẹ́ wọn sí àtàwọn ọmọ àbá dókítọ̀ ọlọ́mọba kẹ́ wọn sí gbogbo bí tó yẹ ká dákọ̀ tá àrùn ti dákọ̀ ọ̀ya. ثالثا ẹlẹ́kẹta ينبغي لكل أب أن يتأمل في حسن تربية الشيخ لأبنائه. ká tẹ̀lé tarbiya àti òye tí wọ́n bá gbé kalẹ̀ àwọn ọmọ kéwú tá à ń kéwú lọ́wọ́ àwa náà ṣe nǹkan rí láyé pẹ̀lú ògo Ọlọ́run. رابعا ẹlẹ́kẹrin ينبغي لمريد المدارس والمعاهد الإسلامية gbogbo ẹni tó nílé kéwú tó sì ní gbogbo nǹkan tá a gbé kalẹ̀ fún Islam أن يستلهموا من سيرته معاني الإخلاص ká mú mímọ́ nínú ìṣesí Mawlana Sheikh Zughloul والأمانة ká mú àmánà dání ká má jẹ́ ojú kọ́ mọ́ bọ́mọ́ lọ́wọ́ وحسن الرعاية للطلاب. ìsoríire ìṣàṣíwájú dáadáa fọmọ ọlọ́mọ tẹ́ kó tì wá òun náà ni kí ká ṣe o òun ni ká ṣe o ká má fi ọmọ ọlọ́mọ sin ọmọ tiwa ká má bàa sábàmọ̀ lọ́la. خامسا ẹlẹ́karùn délẹ̀ تؤكد سيرة الشيخ أن الأعمال الصالحة والعلم النافع لا ينقطع أثرهما بوفاة صاحبهما. ìṣe dáadáa ìṣe déédéé àti fi ìmọ̀ wúlò fáwọn èèyàn láì fi sahun ó lápa lójú ó tún lápa lẹ́yìn ní òjò tán láéláé kò sì ní tán káwa náà ó ṣe bẹ́ẹ̀. لقوله تعالى Olúwa sọ pé إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. àyà kan tó wá gbẹ̀yìn ká fi kó ní Suratul Hajj tọ́lọ́ ń pàkíyèsí wa pé ma qaddarullah haqqa qadrihi. pé láfù jàlálà yẹ kó fẹsẹ̀ múlẹ̀ sádà ń bẹ̀rẹ̀ wọ́n pè là. ma qaddarullah haqqa qadrihi. a lè fọ́lọ̀ lẹ́tọ́ ẹ̀ bó ti yẹ bàbá ní kádàrú tó fi sádà sí ọlọ́nìkìrà bàbá ní kádàrú tó fi sádà sí ọlọ́nìkìrà àti kádàrú àti kádàrú kò sí kankan tá a lè fọ́lọ̀ lẹ́tọ́ wa ń bẹ́ẹ̀ kábù kàwé fún àlebù ká sì fún ní fọ́síwẹ́wẹ́ máa qaddarullaha haqqa qadrihi a lè ṣètò fọ́lọ̀ tán o. inna Allaha laqawiyyun azim. àbátọ́ lágbára lọ́lọ́run ó tóbi pọ̀. الله يصطفي من الملائكة رسلا láéláé lọ́lọ́run máa yọ òjíṣẹ́ náà màláíkà ومن الناس yóò tún yọ àfáà mi jáde o bí tí ń lọ́nu o
ọlọ́run ó tún yọ àfa ó lè jẹ́ nínú àwọn tó wà ń tàdírí nísìnyí o níbi tí dá yìí tóun náà ó tún di yànmọ̀tàn tí ó tún di rẹpẹtẹ láyé káàrí tí pọ́lọ́run ó tún dára míì. Inna Allaha sami'un basir. ọba tí gbọ́ tó sì rí gbogbo wa ni ó máa ti kó wá ṣe ká yan náfìlà ká gbààwẹ̀ ká ṣàdúà nínú àwọn orin tá a kọ síwájú yìí bàbá máa ṣe àdúà bàbá máa ṣe àdúà yuhamuhimu fi dhikri Allahi ta'ala ẹnu wọn mọ̀ sí báyìí ẹnu wọn mọ̀ sí báyìí ẹnu wọn mọ̀ sí báyìí bí wọ́n ti máa kéwú tó wọn ò ṣe fáàrí sọ́lọ̀ wọn ò ṣe yànga. Ya'lamu ma bayna aydihim wa ma khalfahum. ọlọ́run máa ń tà ń ṣe ọmọ ń tà ń kí ọmọ ń tà ń wí ọmọ ń tà ń tún fi ń kun lábẹ́nú. Wa ila Allahi turja'ul umur. àlọ́ àbọ̀ ń bọ̀ fún kó wá wá o àtẹ̀ntì ń dàrú àtẹ̀ntì ń tò àlọ́ ń lọ àbọ̀ ń bọ̀ o àbọ̀ ń bọ̀ o. Ya ayyuhalladhina amanu. àwọn programu tó lọ́n fẹ́ gbé fún òṣìṣẹ́ ọlọ́run ni tí ó gbé fọmọ kéwú tí ó gbé fàáfà tí ó gbé fún ṣéwù tí ó gbé fún ìmáàmù tí ó gbé fún gbogbo ipò tó bá wò jẹ́nu ẹ̀sìn. Erika máa wọ́n náà máa kírun má pé wọ́n máa kírun tí wò ó kí. Wasjudu. ẹ máa pẹ́ sùjádà ẹ má ṣe àlàálà wọ́n là àfà ni ó tọ́ sí pé àwọn èèyàn. Wa'budu. máa farabalẹ̀ fọlọ́run àsáré kí ọ̀tọ́ sáfà kò tọ́ sọ́mọ kéwú. Wa'budu rabbakum. sẹ́ẹ̀mà yín pé ibi ìsìfáwò ló ti máa yà yí wa ẹni tí ó bá jẹ́ Mustapha lọ́dọ̀ ọlọ́run kí níwọ̀nyí ọmọ la rùkú ọmọ la sùjádà ọmọ la ní òní máa lọ fi nǹkan kí nǹkan míì kún lẹ́yìn. Faf'alul khayra. tọ̀sẹ̀ wa gbọ́n sìn faf'alul khayra àti kakọ́ ọmọ kí wọ́tọ̀ káfọlárúbá wọ́tọ̀ kábọ́sẹ̀rì mímbà rí ó kú faf'alul khayra ṣe rere kí wọ́n pé ta ló ṣe é kó níwọ̀ ni amákan ta ló kọ́ wá sásẹ́ ìmọ̀ ṣe ń gbà tó ní lè sọ pé ìwọ ló ṣe é. La'allakum tuflihun. làálà tààrà jìnnù kì í ṣe tàmọ́ ní ẹ̀yin lẹ́kọ́ wa kí wípé tó bá gbé làálà tàwọn ẹni ọlọ́run ni ẹni tààrà jì ni á jèrè àwọn náà ó jèrè. Wajahidu fillahi haqqa jihadihi wajtabakum. juhudu tẹ wínú wọn ní káwa náà ó ṣe bí ṣe Mustapha ká ṣe bí baba wa Sheikh Adam ká ṣe bí àwọn afa ńláńlá ilẹ̀ Yorùbá káàkiri tí wọn ò parẹ́ mọ́ ká ṣe ní haqqa jihadihi. Wama ọba kan ja'ala owó ká na ọba kan sùúrù ká ṣe ọba ṣe ìgbìyànjú ni ká ṣe ọba ṣe ẹsẹ ìbẹ́lẹ̀ ni ká ṣe haqqa jihadihi. wajtabakum. alijihadu lillah walijihadu fillah mo gbọ́ lẹ́nu baba mudiru ní àyíjọ kan tẹ́ ń ṣe tafsiri pọ̀ yàtọ̀ síra wọn alijihadu fillahi òun ni kí a máa pẹ́ nìkan sójú ọ̀nà ọlọ́run pé mọ́ kírun má gbà wẹ̀ àmọ́ jihadu lillahi ni pé ìwọ gangan sí wá sí fúnra rẹ̀ bára rẹ wí sọ̀mítì ara rẹ fọlọ́run káwọn èèyàn máa rí i pé wọn náà ti sọ̀mítì ara rẹ kí wọ́n wá tara rẹ gbà á ọ̀pọ̀lọpọ̀ ní ṣe wáàsí tóun gangan ò sí nítòsí wáàsí kò tiẹ̀ sí lára ẹ̀ jihadu yìí ni a padà sí lórí tọ́pìkì tẹ fún wa pé wajahidu fillahi haqqa jihadihi wajtabakum. huwa ishtabakum òun ló ní orí kéwúké huwa ishtabakum ló ní orí wéka huwa ishtabakum lórí orí kùránì ha huwa ishtabakum lórí ọ̀rá ìdísímà huwa ishtabakum lórí kọ́ orílẹ̀ kéwú dálẹ̀ làwọn èèyàn pé tí ọ gbogbo àtà ké gbogbo alárímọ̀ ni ṣé gbogbo ala paasi jáde ṣé gbogbo ani wọn dá mọ̀ pé àfàdé ẹni sì mọ̀ jù wá lọ bẹ̀ ẹ pé àwọn ní í ṣe pò kínní ní kíláàsì táwa náà pé lè jìnnà jù mí lọ ishtabakum pẹ̀lú kó gbé ọyọ sáyé mọ̀ sí fàárí mọ̀ má dàlúrú mọ́ má bàyàn jẹ́ mọ́ má dànkan rú mọ́ ń retí àbọ̀ rẹ̀ náà. وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم. Ọlọ́run ní mi ò gbé problem kalẹ̀ fún yúnẹ́sì min harajin tẹ̀nuwìn òmùmí ni kò sí wàhálà kan kò sí tọ́ bá rí nǹkan tó ṣe yíwọ́ ìwọ lọ ṣàṣejù ájì kò láṣejù bọ́ba lágbá ààwẹ̀ bọ́ba lágbá wọn ni ó ṣe bákan bọ́ba rírun kí n jòkó min harajin ẹ̀sìn yìí nira o kò sí tó nira ìwọ lọ fà nira fúnra rẹ̀ kò sí nanu dáwà o nígbà tí mo ṣe dáwà ní ọ̀dá fún mi ìwọ lọ kọjá yìí rẹ̀. ẹ̀sùn ni من حرج huwa sammakumul muslimina min qablu wa fi hadha olúwa lé mi mọ sọ yín ní mùsùlùmí ṣáájú àwọn ànábì tó kọjá mùsùlùmí ni wọn wa fi hadha hadhihi al-millatul muhammadiyya
islam ni àlàáfíà ni liyakuna ar-rasulu shahidan alaykum. afẹ́ káwọn afọ́ jẹ́ ajẹ́rìí lórí àwọn ọmọ kéwú kí ṣe wọ jẹ́jẹ́rìí lórí mùrídí kí àwa mùrídí náà máa sọ sí ìwà pípò ní í ṣe bí ṣe wo ti máa sọ ọmọ kéwú àfi ká máa sọ́ra wa. wa takunu shuhada ala an-nas. àwa láwa mójútó àwọn èèyàn tó àwọn èèyàn ń wu àwa náà. faqimu salata wa atu zakata. èyí ṣe táwọn àfọ kírun déédéé mọ́ èyí ṣe táwọn àfọ ò lè ṣe sàárà mọ́ àfi ká gbowó nìkan ànáwó èyí ṣe. wa'tasimu billahi wa mawlakum. wa ni'mal mawla wa ni'man nasir. ọlọ́mọ́sá jẹ́ àrí bàbá mudiru markaz pẹ́. àmín. ọwọ́ parí àdúrà wọn ń sùn. Allahumma ọlọ́run abqi hadha al-maqam al-karim ayé tá a wà yìí májò tán májò dahoro bil-amni was-salama fi wọ́n lọ́kàn balẹ̀ ń bẹ̀ jẹ́ wọ́n máa bẹ bad-amni lálàáfíà mudirina Sheikh Ridwanullah látọ̀rí baba mudir sheikh ridwanullah ila sa'ir al-abna' li-Sheikh baba khalifa náà sheikh isaac àti gbogbo ọmọ bad-amni sheikh adam fadilati al-khalifa látọ̀dọ̀ baba khalifa ila sa'ir al-mutakharrijin àti gbogbo àwọn tí wọ́n ti jáde ń bí. wọ́n fi mudiru ṣe bẹ̀rẹ̀ àwọn ọmọ mọ́ àfàdífà sí gbogbo èyí tẹ̀ jáde Allah. gbogbo àwa tá a jáde ee kárí ọkùnrin àti obìnrin àmín orí lórí ìyá wa tí wọ́n kù Àmín. àti gbogbo àwọn bàbá ìyá dáadáa ẹ pẹ́ fún ọmọ àmín ẹnu yóò dùn kálẹ̀ àmín ẹ jẹ́ wọn mọ́ pẹ́ àmín wọ́n fi wá kárí gbogbo àwa tá a dúró níbi tá a kọ yìí a rí àwọn kan tí ó jẹ́ mùsínún bíi bàbá wa goz àfi fọ́tò wọn síbẹ̀ bàbá ìmáàmù àgbà tèkó Lagos State ọmọ bíra yìí náà ni wọ́n ẹ rí àṣeyọrí mẹ́ o ṣe ẹ rí àṣeyọrí mẹ́ tó ọlọ́ndàkùn mọ́jẹ dárú dáwà ọ̀parí láyé àmín gbogbo àwa tá a jọkùnrin náà ọmọ bàbá ọlọ́mọ fi àbùkù kan yín àmín gbogbo àwa tá a jóbìnrin ọlọ́mọ fi àbùkù kan wá Àmín. ìlà torí chairman wa bàbá rọ̀ ìsúlẹ̀ni ọlọ́ndàkùn sí dáadáa gbogbo àwọn mutakhrijin àwọn tó wà Nàìjíríà àwọn tó wà ní other country irú dáadáa báyìí ọlọ́njọ́ kárí àwa náà Àmín. bàbá mudirul markaz Habibullah afa'ullah Ọlọ́run bá a sàlékún àlàáfíà, bá a ṣọ́, warahullah bá a mójútó. bisihati wassalama Jẹ́ wọn máa lálàáfíà wan sí. najah Jẹ́ wọn ó ṣàṣeyọrí. wassalah Jẹ́ wọn máa bẹ wal dáadáa. falah Jẹ́ wọn ó birahmatika ṣàṣeyọrí. ya rahman rahimin Ọlọ́run ní látòrí síbẹ̀. bàbá ilàlá bàbá sèw Yusuf oye kárígbó niqabatul markaziyin hafidhahumullah wa ra'ah Ọlọ́run bá a ṣọ́. subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu wassalamu ala ala al-mursalin al-mursalin alhamdulillahi alhamdulillahi rabbil rabbil alamin. alamin